lulẹ̀ wọ́n máa ń lé wa dànù ni. Mọ́ka àwọn àti wá ti ń ká. tá a bá kírun lọ́wọ́ ní Mẹ́kà tó bá rùkú tó bá fẹ́ mọ̀ ọ̀pù bí ká ti rùkú wọ́n máa ń lé wa dànù ni. Olórí burúkú ni yín àgbàdo ayé yìí ti bàjẹ́. Tá a bá dé Mẹ́kà tá a bá rùkú tá a bá fẹ́ ṣàlù tá a bá fẹ́ kírun ní tá a bá fẹ́ mọ̀ ọ̀pù bẹ̀ wọ́n máa ń lé wa dànù ní ẹ̀yìn sóríire ayé yìí máa bàjẹ́ ni. Mọ́ka àwọn àti wá ti ń ká. Àṣírí tú. Akéwùgbà gòdì bísínẹ́sì bàjẹ́. A máa lé wa ní ẹ̀yìn sóríire. Ẹ̀yọ́ lórí burúkú yẹn jẹ́ máa báyé àwọn èèyàn jẹ́. Àbọ̀ lórí burúkú ni. Ó sóríire àǹtí mi. Ó ní jẹ́ bàjẹ́. Bàbá yín ìgbà wo ni Islam dé? Ìgbà wo ni Islam dé gbogbo alẹ́ lẹ́bọ? Gbogbo wa lẹ́lẹ́bọ, gbogbo wa lẹ́lẹ́bọ, gbogbo wa lẹ́lẹ́bọ. Ohun tó fi bí gbogbo wa nìyẹn. Àṣírí tú. Gbogbo wa lẹ́lẹ́bọ ìgbà tó yà lọ àǹtí yìí ti lọ Mẹ́kà débi. Eyín Mẹ́kà tó wà lẹ́nu àǹtí yìí yóò tó fi sí. Ara ń kan àǹtí mi gan, ara ń kan àǹtí mi gan, ara ń kan àǹtí mi, àǹtí mi. Àwọn Akéwùgbà gòdì wọ́n ti gbowó lọ́wọ́ àwọn àǹtí wa yìí. Gbogbo alẹ́lẹ́bọ ìgbà tó jẹ́ lọ́pàá ìsìlámù wọ́n ti gba owó lọ́wọ́ àǹtí wa ojú àǹtí mi ti pò yìí. Ẹni bá lọ fẹ́ fàkáǹtì wa ògùn ló máa pa ọkọ̀ ló máa fẹ́ jẹ́wẹ̀ ó ní jẹ́yàn mọ́. Àdàbí tí ẹ bá lo ewé àtẹgbò lókù ẹ ní sóríire. Àbọ̀ lórí burúkú ni. Bó ṣe jẹ́ nìyẹn kó tó pẹ́ sọ̀rọ̀. Àmọ́ tẹ́ bá lo ewé tẹ́ lo gbogbo wọn nà lọ́wọ́ ń bẹ́ gbogbo wọn wọ̀ lọ́wọ́ ń bẹ́ bí Nàìjíríà ṣe bàjẹ́ gbogbo wọn nà lọ́wọ́ ń bẹ́. Àdàbí tí ẹ bá lo ewé àtẹgbò lókù àmọ́ tẹ́ bá lo ewé tẹ́ lo ìmáàmù gan lọ́wọ́ ń bẹ́ gbogbo tẹ́ kójọ máa parẹ́ lójú àfà gan lọ́wọ́ ń bẹ́ ẹ̀yọ́ lórí burúkú alájà gan lọ́wọ́ ń bẹ́ bí Nàìjíríà ṣe bàjẹ́ gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ́ bílẹ̀ Yorùbá ṣe bàjẹ́ gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ́. Ní ṣe eré nu àyè gbogbo ọjọ́ àkójọ ló máa parẹ́ lójú yín àbò lórí burúkú ni. Mọ́ka àwọn àǹtí wa ti ń ká. Kí ló dé? àti yanjú ẹ̀ ojú ẹ bẹ́ẹ̀ máa dá sí fídíò ó yanjú ọ̀rọ̀ ẹjọ́ yẹn àjẹká gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ́ gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ́ bílẹ̀ Yorùbá ṣe bàjẹ́ gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ́ àfà tí ò níṣẹ́ mọ́ lọ́wọ́ ń bẹ́ ìmáàmù tí ò lóko tí ò lòdò lọ́wọ́ ń bẹ́ ọmọ kéwù gan lọ́wọ́ ń bẹ́ alájà gan lọ́wọ́ ń bẹ́ bílẹ̀ Yorùbá ṣe bàjẹ́ alájí gan lọ́wọ́ ń bẹ́ gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ́ gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ́ bílẹ̀ Yorùbá ṣe bàjẹ́ gbogbo ilẹ̀ lọ́wọ́ ń bẹ́. àbólórí burúkú ni kí ló dé ẹ ṣe rí mi bẹ́ẹ̀ ni mo yẹ ṣe ṣe. Mọ́ka mẹ̀dínmẹ̀ wọ́n ní káwọn àǹtí wa máa ká àǹtí wa yìí ti ń ká Mọ́ka àwọn àǹtí wa ti ń ká. ó jẹ búlọ̀kù ẹni tó bá fẹ́ búlọ̀kù ṣé báwọn tó ń kọ́mẹ̀ntì lọ́dọ̀ ẹ̀ mo búlọ̀kù wọn ìwọ náà búlọ̀kù ẹni tó bá fẹ́ búlọ̀kù náà kájọ máa búlọ̀kù ara wa lọ. àwọn aláìníṣẹ́. bẹ́ẹ̀ ni kèfèrí ni mí gbà bẹ́ẹ̀ olórí burúkú ni ẹ fẹ́ kàkàǹtì ló ń lò. محمد شوف البروج هذا جيب مرة فوق كذا فوق هو لازم يرفع المقام هذا الاخير هو بعدين هو اللي طلبوا به
خش على الكعبة ما فيش ما فيها ولا مسح عندك Don't run! Murife! Murife, don't run! Hey! Murife, don't run! Partagez. Aujourd'hui aussi, c'est un autre jour. Partagez la drette, partagez. Il y a des volumes. S'il y a des volumes, le premier le voit écrit moi, il y a des volumes. Volume ham bébé, bi boule sur ma volume bébé. Voilà, merci beaucoup, bonne arrivée, il faut partager. S'il y a des volumes là, faut m'aider.